Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Jesu ni Balogun ọkọ̀, ẹ má ṣe jẹ́ ká fòyà. Olùtọ́kọ̀ wa ni Jesu, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Ẹ má ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀, nítorí Jesu lọ̀gá ọkọ̀. Yes, bó ti wù kí jìnnà létò, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Ẹ̀yin èrò tó wà lọ́kọ̀, ẹ ké pe Jesu nìkan, kẹ̀sí gbẹ́kẹ̀yìn lé Jesu, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. So ẹ má ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀, nítorí Jesu lọ̀gá ọkọ̀. Bó ti wù kí jìnnà létò, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Kí ló wù tó ń bá yín lẹ́rù, ẹ̀yin ọmọ ogun Kristi? Bí Jesu bá wà nù ọkọ̀, àwa yóò fi ibi rẹ̀ rìn. We will laugh at the storm if Jesus is here. Ẹ má ṣe bẹ̀rù. Yes, ẹ kún fún ayọ̀, nítorí Jesu lọ̀gá ọkọ̀. Arako, bó ti wù kí jìnnà létò, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Gbà tí ìjì ayé yìí bá ń jà, lórí òkè tàbí nílẹ̀, ààbò kan bẹ tí ó dájú lọ́wọ́ Olùgbàlà rẹ̀. I prophesy to you, ẹ má ṣe bẹ̀rù. Fear not, ẹ kún fún ayọ̀, nítorí Jesu òun lọ̀gá ọkọ̀. He is the pilot of your life. Bó ti wù kéṣù gbógun tó, yóò mú ọkọ̀ rẹ̀ gúnlẹ̀. Whatever you are going through, jọ̀wọ́ má ṣe bẹ̀rù. Daddy, mommy, ẹ kún fún ayọ̀, nítorí Jesu lọ̀gá ọkọ̀. Àyà, bó ti wù kí jìnnà létò, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Lọ́wọ́ kìnìún àtẹkùn, lọ́wọ́ ẹranko ibi, Jesu yóò dáàbò bò tirẹ̀. Ayanana kalabada kuskete, Jesu yóò pa tirẹ̀ mọ́. Ẹ má ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀, nítorí Jesu lọ̀gá ọkọ̀. Bó ti wù kí jìnnà létò, yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Mẹ́ta lọ́kan alágbára, dáàbò bò àwa ọmọ rẹ̀. Mẹ́ta lọ́kan alágbára, dáàbò bò àwa ọmọ rẹ̀. Lọ́wọ́ kìnìún ayé yìí, lọ́wọ́ ìṣòro tá dojú kọ. Listen, jọ̀wọ́ má ṣe bẹ̀rù, jọ̀ọ́ kún fún ayọ̀,
Nítorí Jesu lọ́gá ọkọ̀ is in charge of your life and destiny. Bó ti wù kí dínà lè tó, yóò mú ògo wa gúnlẹ̀. Hey, alata, ẹ má ṣe bẹ̀rù, ayapala, ẹ kún fún ayọ̀. Yes, nítorí Jesu lọ́gá ọkọ̀. Bó ti wù kí dínà lè tó, yóò mú ògo wa gúnlẹ̀. As the music play, I prophesy every storm you are going through, every affliction, every oppression, every depression, every arrow of the enemy, whatever afflicts you, they are coming to an end now. Gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ̀rù ikú, ẹ ń bẹ̀rù ọjọ́ ọ̀la, ẹ ń bẹ̀rù àìsàn, ẹ ń bẹ̀rù èṣù, ẹ ń bẹ̀rù ogun ayé. He has not given you the spirit of fear. He has given you the spirit of power, of love, and of sound mind. Receive boldness, receive power, receive joy in the midst of the storm. You are coming out triumphantly. Rejoice in the Lord. And I say it again, rejoice. Always rejoice. Eko pariata enenwana namaya maseber. Ẹkún fún ayọ̀ nítorí Jésù lọ́gá ọkọ̀. Bó ti wù kí dínà lè, yóò mú ògo wa gúnlẹ̀. Thank you, Jesus. I speak peace to you. In the middle of the storms of life, you are going through turbulence in your marriage, the raging storm on your business, on your health, over that child, over your spouse. I say, peace, be still. In Jesus' name. Thank you, Jesus.